Ìbàdàn àwa gbàdúrà kí ègún tó ń ṣẹlẹ̀ kó kù lórí yín. Ẹ lè bú mi tó bá wù yín o, bó tọrọ ní ká má sàn. Mo gbàdúrà pé kẹ́ ẹ pẹ́, kẹ́yìn náà má jẹ ọba tó máa pẹ́ tó máa lọ́dún mẹ́wàá ni. Bọ̀ṣẹ́ rí àwọn tí wọ́n ní gbàdúrà kẹ́ ẹ pẹ́. Ẹ̀yin ìyá, mo kí wa nílé lóko níbikíbi tí a bá wà. Lórí ọ̀rọ̀ lọ́balọ́ba nílẹ̀ Yorùbá, bí ṣe ń dìjà náà rèé o, bí ṣe dìjà bó ṣe ń dè ṣe rí bá a ṣe fẹ́ ṣe ọ̀rọ̀ yìí sí ó ti sún wa o. Nígbà táwọn tó jẹ́ bàbá wa tí wọ́n bá ń tírú eléyìí bá ń ṣẹlẹ̀, ẹ wá wà wá ọmọ à ń koná mọ́ nǹkan tí ààrẹ Àmọ̀rúfù sọ ni mo gbé wá kẹ́ wá gbọ́ o. Wọ́n ní bàbá wa Olúbàdàn, wọ́n ní orúkọ àwọn ọba kan táwọn dá o, wọ́n lé Olúbàdàn ló kéré ju àwọn ọmọ Ìbàdàn ò dẹ̀ fẹ́ gbọ́ eléyìí o. Ó ti wá dì gẹ́gẹ́ bí Àmọ̀rúfù ṣe sọ, ó ti wá dì wípé tán bá pè pàdé àbí tán pè mítìn, tán bá ti lórúkọ àwọn ọba kọ̀ọ̀kan kí wọ́n má lọ gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ. Ṣé solution lélẹ́yìí? Ẹ jọ̀ọ́, ṣé solution lélẹ́yìí? Ṣé solution? Ẹ gbọ́ àwọn ọ̀rọ̀, ẹ̀yin èèyàn máa release fọ́nrán yìí o. Èmi ò fẹ́ máa sọ̀rọ̀ nípa àwọn ọba wọn yìí o, mi fẹ́ máa mẹ́nu bà jù tó bá yàtọ̀ sólúwo, ẹ yọ yẹn kúrò. Ṣùgbọ́n nípa àwọn eléyìí tó ń lọ yìí, ẹ̀yin á rọra fọgbọ́n sí ni o, ẹ̀yin á fọgbọ́n sí ni o. Àwa ò ní lè la ẹnu mọ́lẹ̀ bí ààrẹ Àmọ̀rúfù. Ẹ bá lọ wo Awíkonko ń sìn náà, ẹ bá lọ wo Awíkonko, ẹ bá lọ gbọ́ nǹkan tóun náà ń sọ. Ìjọ́ wo la fẹ́ ṣe léè dà? Àwọn Fúlàní wọ́n da confusion sáàárín wa káwọn lè ráyè máa operate, láti máa wọlé sí wa lára. Wọ́n kọ lẹ́tà sí ìlú kan, ọkàn wọn ò lọbẹ̀ láti sọ̀rọ̀ lé lórí, kò sí ìgbésẹ̀ kankan. Wọ́n ti olóyè mẹ́yìn ìlú, wọn ò sọ̀rọ̀ sí ẹ wo ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́. Ẹ gbọ́ ohun tí ààrẹ Àmọ̀rúfù, ẹ wá gbọ́ ohun tó wí lórí ọ̀rọ̀ tó ń lọ yìí. Báwo ni solution ṣe fẹ́ wáyé? Ẹ̀yin èèyàn, ẹ jẹ́ ká tẹ́tí lẹ́kọ̀ọ́, ẹ jẹ́ ká fetí sílẹ̀ ká gbọ́. Mo kí gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáyé, ẹ̀yin ọmọ àjíire bí. Ṣé rí orúkọ mi bí gbogbo ń ṣe mọ̀ tí ò tí ì yí padà? Ààrẹ Àmọ̀rúfù lórúkọ mi. Ìdómògún ni ní Akínlàjà. Èkó tí pọmọ yẹ tó torí ọmọ ọlọ́mọ, èkó tí ò lọ́kọ ọkọ tí ò lọ́kọ ọfẹ́ tó mú kínkín tó gbaya lọ́wọ́ aláya. Ọ̀rọ̀ yìí wúwo lẹ́nu mi, àmọ́ màá sọ díẹ̀. Ṣé rí tá a bá jẹ́ ọmọ Yorùbá tí a ń ṣe ọmọ àlè, ọ̀rọ̀ ọjọ́ míì ní bẹ́ẹ̀ ni. Àkọ́bí adé ìran àbúrò ẹni tó lòun làgbà ẹni, ọ̀rọ̀ ọjọ́ míì ní. Jẹ́rí, mo ní ìbọ̀wọ̀ gan-an fún Ìbàdàn. Gbogbo àgbààgbà tó wà Ìbàdàn mo ní bọ̀wọ̀ fún. Tó òògùn yẹ̀pẹ̀ sí ẹ̀kẹ́ ẹ̀rànkò lọ́gbọ́n, ibi tí mo fẹ́ gbọ́ gbọ́ngàn nìyẹn. Àwa la kẹ́ranko lọ́gbọ́n. Ọ̀yọ́ ló bu tàkúté tí ò bu yẹ̀pẹ̀ sí. Ṣé wá rí nǹkan kan tí mo fẹ́ sọ ni pé respect tí mo fún gbogbo Ìbàdàn pátá kò lè kúrò lọ́wọ́ mi. Ṣé rí nǹkan tí ò ní jẹ́ kí n sọ̀rọ̀ níbi tá a bá dé yìí? Àwa máa tún nǹkan ṣe ni, àwọn ò ní sọ nǹkan tó máa ba ìlú jẹ́. Bàbá mi Ládọjà, di Olúbàdàn of Ìbàdàn, bàbá mi Aláàfin, ikú bàbá Yèyé,
bàbá mi Ọọ̀ni ìrìṣà Ọ̀jájẹ́ òrìnkílẹ̀ mi tìtì bàbá mi Eléko of Èkó King of Lagos ọba Èkó Governor Adeleke ọlọ́gbọ́n ló máa mọ nǹkan tí mò ń sọ yẹn o àwọn tí mo dárúkọ yẹn bàbá mi Olúwo of Ìwó land Tẹ̀lúwàn ọba tí ò gbèrègbè ẹ lè sọ tó bá wù yín ṣe rí ọ̀rọ̀ yìí ó yí gan àmọ́ a máa fọgbọ́n ṣe mo sọ kínní kan gbà tí bàbá mi Olúbàdàn kọ́kọ́ jẹ mo ní bàbá mi Olúbàdàn àwa gbàdúrà kí ègún tó ń ṣẹlẹ̀ kó kù lórí yín ẹ lè bú mi tó bá wù yín o bọ̀ ó tọ̀rọ̀ ní ká má sọ òun mo gbàdúrà pé kẹ́ ẹ pẹ́ kẹ́yìn náà má jẹ ọba tó máa pẹ́ tó máa lọ́dún mẹ́wàá ni bọ̀ṣẹ́ rí àwọn tí wọ́n ní gbàdúrà kẹ́ ẹ pẹ́ ẹlòmíì tó fẹ́ jẹ òní pé ìdílé tó kàn kẹ́ ẹ pẹ́ kò ní gbà fún yín ìdílé yẹn mo dẹ̀ fẹ́ àgbàlagbà ní bàbá ẹ tó bírú wa a lè jákọ̀ bí yín mo mọ̀ pé mi lè jẹ́ last born yín pẹ̀lú ọjọ́ orí mi a lè jákọ̀ bí yín bàbá ẹ má jẹ́ kí ìwà òṣèlú tẹ̀ ń wù yẹn ẹ má jẹ́ kó tì yín débi pé ẹ̀ ń ti Aláàfin àríra wa fín kábíyèsí èmi ò gbàdúrà kíjà ṣẹlẹ̀ láàrin Ọ̀yọ́ o àmọ́ nínú history for the first time mo rí the only ọba Ìbàdàn tó disrespect Aláàfin Ọ̀yọ́ nínú history tí mo rí bàbá mi Aláàfin màá sọ̀rọ̀ díẹ̀ tó máa bá ọ̀dọ̀ tiyín náà kábíyèsí Olúbàdàn ọjọ́ orí kọ́ ni àgbà o wàláhì ipò lẹ́gbọ́n o ọjọ́ orí kọ́ làgbà wàláhì tàlà ipò lẹ́gbọ́n bọ̀ kó wá sí bó ṣe lè tó kó ń ṣe lọ́dọ̀ bàbá wa Rashidi Ládọjà ló yẹ kírú nǹkan báyìí ti máa wá sáláàfin ọ̀pọ̀lọpọ̀ blame Aláàfin pé wọ́n ṣe nawọ́ wọ́n wò pa Aláàfin kéré but Aláàfin is 50 years old ẹni tó bá ń pe 50 years old lọ́mọdé kò sí yẹn nínú politics o bàbá mi Ládọjà wọ́n dẹ̀ mọ̀ wípé kò sí ọjọ́ orí nínú politics tẹ́ ẹ bá jẹ́ 70 years tọ́mọ ẹ bá ti wà ní politics tó bá ti wà nínú òṣèlú láti 17 years ó máa jù yín lọ́nbẹ̀ ẹ má jẹ́ kọ́rọ̀ ìdíjà Eléko ti ṣe fún Ọọ̀ni Ifẹ̀ ó nígbà kan lálàáfin òdìdí fọ́ Ọọ̀ni nígbà kan wọ́n ní kinní kan Tẹ̀lúbù lágbájá nísìnyí tá a tún rí sìn bàbá wa Aláàfin wọn náwó sí Ládọjà ọba Olúbàdàn lè jẹ́ tiẹ̀ àwọn èèyàn ti gbé kékeré àwọn kan tó ń bú Aláàfin wọn ló bàjẹ́ yóò bá ẹpọn bàbá ńlá bàbá yín àmọ́ kò sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ yìí ju pé ẹ jẹ́ ká ní sùúrù bàbá wa Ládọjà gbàrà tẹ́ ti kọ́kọ́ wọlé lẹ ti bẹ̀rẹ̀ wàláhì mi ní sọ̀rọ̀ sí yín ẹ mọ reason ìyàwó tó wà nù ilé mi ọmọ Ìbàdàn ni tí mi ìbá dẹ̀ respect tí bá ti fi lè ṣí ẹnu àbùkù sí Ìbàdàn mo ti ń bú ìyàwó mi nínú ilé mo gbọ́n gan kódà kí ìyàwó mi má wàá jọmọ Ìbàdàn màá sọ̀rọ̀ o bọ̀ ọ̀rọ̀ tí máa sọ mi ní jẹ́ kó pọ̀ àmọ́ ọ̀rọ̀ ilé bàbá ẹ jẹ́ ká ní sùúrù o ní ọ̀kan tèmi èmi rò pé bàbá Ládọjà ṣe wọlé tó jẹ́ pé àwọn náà jẹ́ politician àsìkò yìí mo rò pé àwọn olóyè kan pe gbogbo ìjà tó ń ṣẹlẹ̀ láàrin lọ́balọ́ba kan pè wọ́n gẹ́gẹ́ bí olóṣèlú tó ti wà nínú òṣèlú ti pẹ́ kábíyèsí Olúbàdàn with due respect sir kábíyèsí ẹ lè fi nǹkan tó ṣe tẹ́ ẹ ti jọ fà pẹ̀lú bàbá Adéyẹmí àti bàbá yín Ìbàdàn òun lè fi ń jọ́ọ̀jì Aláàfin Adéyẹmí kò yẹ kẹ́ ẹ kanra mọ́ ọ̀wọ́ adé sorry nǹkan tó ti ṣẹlẹ̀ láàrin ẹ̀ta yẹn Adéyẹmí dá mi pé ẹ lẹ́mìí ìdáríjì nìyẹn ọ̀pọ̀lọpọ̀ lè máa mú àmọ́ sí tó ń kọ́mẹ́ǹtì tó ń mọ nǹkan tó ń ṣẹlẹ̀ bàbá ẹ lẹ́mìí ìdáríjì nìyẹn nítorí pé kábíyèsí àgbàlagbà tèmi ń wò ń wájú gẹ́gẹ́ bẹ́ẹ̀ mi ṣe ń sọ̀rọ̀ yìí o wípé mo rò pé ìgangan ló yẹ kẹ́ mo rò pé bẹ́ẹ̀ ṣe dé orí oyè yẹn ẹ máa ní ẹ bá mi ránṣẹ́ sí Aláàfin ẹ ránṣẹ́ sí Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́ ẹ pé Ọọ̀ni of Ifẹ̀ ẹ pé Olúwo
ẹ pé àwọn ọba kan tó yẹ pé wọ́n mọ̀ pé wọ́n ṣe síra wọn kẹ́ ẹ wá dúró gẹ́gẹ́ bí bàbá tó bá jẹ́ nípò ẹ kéré sí gbogbo wọn bọ̀ lọ́jọ́ orí ẹ jù wọ́n lọ eléko nìkan lẹ jù lọ kábíyèsí ẹ jẹ́ adẹ́kínní yìí o èmi ò fẹ́ kí wàhálà ṣẹlẹ̀ àmọ́ tá a bá wá rọ́mọ Ìbàdàn tó bá wá jáde fún mi wípé ọ̀rọ̀ tí mo sọ yẹn ó jẹnu àwọn bàbá mi lọ nǹkan tó máa ń sọ nìyẹn màá wá ṣẹ̀ṣẹ̀ sọ ọ̀rọ̀ tẹnu mi ẹ mọ̀ pé mi ìbú bàbá ẹ jáde tán kẹ́ ẹ ṣe àtúntò bẹ́yìn náà ṣe máa pẹ́ lórí oyè ju bẹ́ẹ̀ ṣe wà báwọn Olúbàdàn ṣe ń jẹ olóyè kẹ́ ẹ ṣe àwọn tó fẹ́ jẹ lẹ́yìn yín wọ́n á tì yín o wọ́n á ṣàṣìyàn àdẹ̀ràn yín ikú òdọ́jú àrùn òdóṣù kábíyèsí Olúbàdàn bàbá mi Aláàfin ìtẹ́mi máa sọ lórí Aláàfin ni pé bàbá mi àsìkò ti tó àwọn ọba tẹ́ ẹ bá ti rí i pé wọn ò fẹ́ yín tó bá ti invite wọn ní party tó bá ti invite yín party ẹ wo list tó bá ti wà ń bẹ̀ kábíyèsí ọ̀wádé ọmọ yìí mo jẹ́ bọ̀ mo gbọ́dọ̀ sòtọ̀rọ̀ kábíyèsí ẹ fààyè bẹ́lẹ̀ ẹ̀ràn ẹgbẹ́ ọ̀pá lọ mo fẹ́ kẹ́ ẹ máa lọ sí party kankan mọ́ for now mo fẹ́ kẹ́ stop nítorí pé àṣìṣe kékeré òní wọ́n wá lọ́dọ̀ Aláàfin ire o ire owó ire ọmọ àìkú bọ́ álẹ̀ ọ̀rọ̀ lọ́dẹ̀dẹ̀ gbogbo wa. ẹ káàárọ̀ o mo tún padà wá láàárọ̀ yìí orúkọ mi ò yí padà ààrẹ Almaroof náà ni mò ń jẹ́ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ láàárọ̀ yìí ọ̀rọ̀ bàbá Ládọjà àti ọ̀rọ̀ Aláàfin náà ni mo tún máa sọ ṣe rí gbogbo ẹ̀yin ọmọ Ìbàdàn tẹ́ ẹ wá bú mi tẹ́ ẹ sọ̀rọ̀ ọdún 2026 lélẹ́yìí o bọ̀bọ́ kan wà mí ó sá kẹ́kẹ́ báyìí ó ní Ògún ló máa pa bàbá òun ó ti wá gbàgbé pọ̀ mọ́ Ògún lèmi Ògún òun fẹ́ jẹ ọmọ rẹ̀ wẹ̀ torí ìdómọ̀ Ògún ni mi Akínlàjà ipò tó ń pa ọmọ yẹ́ tó torí ọmọ lọ́mọ ìwọ tó o bá fẹ́ bú mi tó o bá fẹ́ ṣépè fún mi make sure pé o ní arọ́bí o dẹ̀ ní aképè tó dáa torí ọ̀dà wà só máa padà ṣẹ lórí ẹni nítorí èmi ò nílò èdè kọ́kọ́ ju àdàbí fún yín lọ nítorí àdàbí èmi ìmọ̀ ẹ̀rí mi ìbẹ́ sọ̀rọ̀ bàbá òun ṣe gọ́vnà Ládọjà kò dẹ́ ṣe Olúbàdàn bàbá òun ṣe Aláàfin ẹ̀tọ́ mọ́ wọn ọ̀pọ̀lọpọ̀ nínú yín ẹ̀tọ́ mọ́dílé ọba kankan bàbá yín kò jẹ́ baálẹ̀ rí ìyálàyà yín kò gbóòórùn ẹ̀ rí kò sí tírèsì ẹ̀ nínú ẹbí yín rí débi pé tẹ́ bá sọ̀rọ̀ tí ẹ bá sọ̀rọ̀ onílàákàyè àwọn ọlọ́gbọ́n náà ló máa dá ẹran lóhùn mugàn ló máa wá bẹ́ẹ̀ àmọ́ tó bá di stage kan sì máa pèsè gbogbo píkṣọ yín papọ̀ máa wá kó bẹ́ẹ̀ máa ní kó bá mi rọ̀jò ìpele yín lórí tí yín kọ́ ni mo bá wá bàbá mi Ládọjà máa will continue talking until tẹ́ bá listen sí mi mo ti sọ mi ò ní bú Ìbàdàn rárá Ọlọ́run ní jẹ́ torí mi mo mọ àṣà mo mọ ìṣe mo dẹ̀ mọ ipa tí Ìbàdàn àtọ̀yọ́jọ kó pọ̀ àwọn ọmọ wèrè tọ́ṣẹ̀ wà ní ayé yìí ò lè wá dé àwọn ọmọ mi ò mọ̀ tán kó máa sọ̀rọ̀ àwa mo mọ nǹkan tí mo lè sọ tó lè bí ara ojúlùmọ̀ àtọmọ Ìbàdàn even àwọn ọmọ Ọ̀yọ́ tó lè bí wọ́n nú ègèsì bàbá wa Ládọjà mo mọ̀ bọ́ mi ò ní sọ torí irú àwa yìí wọ́n gbé àwa ara ná ọmọ àgbà ni wá àwọn òde ń tẹ aṣọ àgbà mọ́lẹ̀ kódà nígbà tí mo sọ̀rọ̀ nígbà tí padà ní ààrẹ ìwọ ló ṣe kéde ọ̀rọ̀ tí mo sọ oníṣe èébú lágbájá òun ṣe báyìí ni mo sọ tàmọ̀dún òun ṣe báyìí ni ṣé èébú nìyẹn ni gbogbo wọn fọwọ́ bọ́ tàbí iná wẹ́dà bàbá mi Ládọjà mo sì máa bá yín sọ̀rọ̀ tẹ́ máa fi gbọ́ kódà mi nímọ̀ láti ṣe fídíò yìí fún yín tó ẹ̀mẹ́rin sẹ́ẹ̀ márùn gan bí ṣe tún lọ tí mo lọ gbé ọmọ yín skul mo tún wò pé màá tún bá bàbá sọ̀rọ̀ bàbá Ládọjà mo fi Ọlọ́run búra èmi ò lálàá o mo kàn wòye ní òye tí mo wá wò yẹn gẹ́gẹ́ bí ẹ̀yin àgbà tẹ́ máa sọ pé òye làgbà ń wò òye tí mo wò yẹn mo wo gbogbo ilẹ̀ Yorùbá pátá mo rí pé bàbá Tinubu nìkan ló lè stọ́ọ̀pù awọ̀ yìí ẹ̀yin náà tẹ́ ẹ jẹ́ bàbá wa bàbá Ládọjà mo bẹ̀ yín torí Ọlọ́run mo rí fọ́nrán kan tó sọ yìí pé bóyá ẹ ní it wasn't intention pé kò ṣe intention yín ni ìgbà yẹn ra well I lè understand because èmi náà tún fojú wo àwọn fídíò yẹn
But mo mọ̀ pé ìsáídà kí bàbá máa rí Aláàfin because ìgbà tí mo rí mo sì rí pé bàbá Ládọjà sì ṣe báyìí ó forí kí Aláàfin. That one is even respect. Kì í ṣe pé kàn ṣe báyìí bàbá tún sọ ní báyìí ni ká gbàlagbà ṣe rí báyìí mo tún rí pé wọ́n forí kí Aláàfin wàláì mo tún fídíò yẹn wò èèyàn kan ló pè mí sákèésí jọ wọ́n pè mí sákèésí pé kán rí pé bàbá mú ọ̀pá dání wọ́n mú ìrùkẹ̀rẹ̀ dání. I was surprised gan pé mo ò rí ìrùkẹ̀rẹ̀ lọ́wọ́ kábíyèsí Aláàfin. Ìrùkẹ̀rẹ̀ wà lọ́wọ́ wọn bọ̀ wọn lo ìrùkẹ̀rẹ̀ yẹn. Màá tún fẹ́lẹ́ náà advice bàbá mi kan ọ̀rọ̀ advice lẹ́yìn nǹkan lélẹ̀ kábíyèsí ẹ̀yin náà ti mọ̀ pé ìrùkẹ̀rẹ̀ la fi ń kọ́ba adé orí la fi ń mọba ìrùkẹ̀rẹ̀ la fi ń kíjòyè ìrùkẹ̀rẹ̀ lọ́ba máa fi ń gbára wọn tẹ́ bá wọn àmọ́ ibo wọn á ṣe báyìí wọn á ṣe báyìí wọn á ṣe báyìí bàbá mi Ládọjà ẹjọ́ mo bẹ̀ yín torí Ọlọ́run ẹ̀yin náà lẹ sì máa bá wa ṣe kínní ẹ̀yin ni àgbà tẹ́mi sì rí bàbá èmi mọ̀ pé burú o wọ́n lẹ burú dáadáa mo dẹ̀ tó mọ̀ àrínú wáyín gbàgbẹ̀rẹ̀ ọ̀kábíyèsí ẹjọ́ ẹ̀yin náà lẹ tún máa bá wa ṣe kínní kó tó di pé oníkálukú ti ẹ̀ pín kó tó di pé Ọ̀yọ́ lọ Ìbàdàn lọ bàbá bẹ wọlé lẹ ti request fún Ìbàdàn state àwa náà fẹ́ Ọ̀yọ́ state kábíyèsí Olúbàdàn of Ìbàdàn èmi mọ̀ pé ọmọ Ìbàdàn tún máa wá bí wọn lọ́rọ̀ tí mo sọ ò dá bọ̀ ẹni tó bá gbọ́n tó bá nílàáká mọ̀ yìí pé onílàáká ilé mi àwọn ọlọ́pọlọ dẹ̀ ni mo fẹ́ kọ́ máa wà ń péjì mi ìjọ tó o máa ọ̀rọ̀ tó máa gbọ́ tó máa ṣe láǹfààní gan wà bọ̀gbà tó o bá ti fẹ́ gbọ́ màá máa yọ yín màá máa block yín ni bọ̀ àwọn kan ní kí n má yọ yín kí n fi yín lẹ̀ ẹ̀sìn òjò ẹ̀sìn yín fẹ́ ẹ sú ẹ máa ṣépè fún ẹni tẹ́ ẹ mọ̀ ẹni tí ò rí ti yín rò ẹni tẹ́yìn àti ẹbí yín ò jọ papọ̀ ẹ máa ṣépè fún bàbá mi Ládọjà ẹjọ́ mo fẹ́ kẹ́ pe gbogbo àwọn lọ́balọ́ba yìí ẹ lo power pé ẹ ti ṣe gọ́vnà rí ẹ lo power pé olóṣèlú gidi ni yín ẹ lè bá bàbá Bọ́lá Ahmed Tinubu sọ̀rọ̀ kó ní báwo ni títí ẹ ṣe jẹ́ Ládọjà bàbá Olúbàdàn of Ìbàdàn ẹ tíra láti ṣe kínní ẹ pé gbogbo àwọn ọba tí wọ́n ní grudges tí gbogbo ìkùnsínú ìwà ẹ pé oníkálukú jókòó Aláàfin wà nínú Ọ̀yọ́ Aláàfin Yorùbá nínú òótọ́ bọ̀ àṣẹ bàbá òjúnú Ọ̀yọ́ lọ bàbá mi Ládọjà àṣẹ yín òjúnú Ìbàdàn lọ àṣẹ Onírìṣà òjúnú Ilé-Ifẹ̀ lọ àṣẹ Lẹ́kọ̀ọ́ òjúnú Èkó lọ àṣẹ Olúwo òjúnú Èkó lọ àkójúnú Ìwó lọ àṣẹ gbogbo àwọn ọba yẹn òjúnú ìlú wọn lọ nísìn ó tún lójú ọba gan tó lè ṣe bákanbàkan nílùú ẹ̀ báyìí àwọn ayágbé lọ́kọ̀tún ni ìyẹn lọ bẹ́ẹ̀ bàbá mi Ládọjà ẹ jọ̀ọ́ má máa tẹnu mọ́ ẹ bá mi pe gbogbo àwọn ọba yìí kẹ́ parí awọ yìí ní àsìkò tẹ́yìn wà yìí káti ẹ̀rí pé lé lẹ́gẹ́sì tó dá sílẹ̀ pé bàbá Ọládìlú Ládọjà olóparí gbogbo ìjà ọba nǹkan tí mo fẹ́ fún yín nìyẹn ẹlẹ́ẹ̀kejì bàbá ti request fún Ìbàdàn state àwa náà need Ọ̀yọ́ state wa kó tó wá di pò ṣẹlẹ̀ rotation lọ́balọ́ba ti wà ẹ jẹ́ àṣẹ rotation governorship náà ẹ lè wá bú mi o Ìbàdàn ò lè máa jẹ gọ́vnà lọ títí ó ti tó gẹ́ ìlú bàbá tèmi náà kú lójú kan díẹ̀díẹ̀ là ń rí bẹ́ẹ̀ gọ́vnà Ṣèyí Mákindé gbogbo owó tí gọ́vnà bá rí Ìbàdàn náà ń túnṣe náà mélòó wá lọ́yọ́ tí wọ́n lè ṣe Ọ̀yọ́ káà náà ti dàbí small London a lot of things tó ń gàn nìbàdàn kò gàn lọ́yọ́ náà Ìbàdàn yìí náà láti máa jẹ gọ́vnà Ìbàdàn yìí náà ti ń jẹ deputy gbogbo àwọn power láti bí 1 2 3 4 Ìbàdàn náà mú ẹ jẹ́ ká ṣe ẹjọ́ ẹ jẹ́ kí rotation yẹn náà ẹ fi yẹn náà sínú board báyìí gbogbo ẹ̀yin board tẹ́tí ń gbọ́ mi gbogbo ẹ̀yin House of Representatives ẹ fi eléyìí náà sínú board pé ẹ jẹ́ kí rotation wá gbogbo Òkè Ògùn wà bẹ́ẹ̀ wọn ò jẹ gọ́vnà Ọ̀yọ́ nínú Ọ̀yọ́ ọmọ tó bí nínú Ọ̀yọ́ City lẹ́nìí wọn ò jẹ gọ́vnà rí ẹ jẹ́ kí eléyìí náà ṣẹlẹ̀ ẹ jà fún gbogbo ẹ̀yin èèyàn wa ẹ̀yin àbúrò wa ẹ̀yin ẹ̀gbọ́n wa tẹ́ wà ní house what are you guys doing ṣé kẹ́kọ̀ọ́ máa gba owó ni ẹ bọ́ta torí mo nígbà táwọn olùkíni bí àwọn kíná ń pè Akeem Adéyẹmí Trígbòsà torí èmi ti ń sọ bá Akeem pé ó sì máa ṣe gọ́vnà fún wa lọ́yọ̀ọ́ ẹ jẹ́ kí rotation yẹn náà ṣẹlẹ̀ ẹ fi ọ̀rọ̀ bá tẹ́ ẹ jà àkúkú nígbà yín mu olóṣèlú ẹ̀yin lẹ́ni power bàbá Ládọjà agbára wà lọ́wọ́ yín torí olóṣèlú tẹ́ ti ń ṣe kó tó bírò àwa yìí ni according to nǹkan tá a gbọ́ èmi ò ní èébú kankan tí máa bú ọmọ Ìbàdàn torí mo gbọ́n nínú mo kéré lójú ní òbọ̀ mo dàgbà síkùn tó ti yé yín so gbogbo ẹ̀yin tẹ́ máa ń fẹnu jọmta tẹ́ máa ń sọ̀rọ̀ yẹn àwọn ò ṣe show nítorí owó
advice lásán lèmi máa ń mú wá torí mo wò èló ní Facebook fẹ́ fèmí tèmi máa bá yín máa ní mò ń fò bọ́ta ìgbà tá à ń ṣe Yorùbá nation tẹ́ bá rí bí ṣe ń jáde ẹ rò pé mi ì níṣẹ́ ni mo lè wà lórí show 3-4 hours ìgbà tó yẹ kí n fi sinmi kí n cross ẹsẹ̀ mi kí n sáré rádù àdúgbò mi kí n ṣe exercise mi ní lè ṣe mo mọjọ́ orí mi o but mo fit torí mo ń ṣe exercise dáadáa èmi rèé mi ì jù báyìí lọ ọ̀pọ̀lọpọ̀ arí mi ì jù báyìí lọ ẹ jọ́ tó lọ lọ́n máa padà sórí ẹ̀ ẹ jẹ́ ká máa rotate governorship kí ló ṣẹlẹ̀ ní èjì tí mo wà yìí I'm 58 years èmi náà ti ń káǹtì 58 mi ti lé mo ń lọ pé 59 mi ì gbọ́ pé ọmọ Ọ̀yọ́ jẹ gọ́vnọ̀ rí deputy Ìbàdàn náà ló ń ṣe now let's change everything last but not the least bàbá Olúbàdàn ẹ pe àwọn ọmọ yín ẹ pe gbogbo wọn sípò mo ti sọ o tá a bá rẹ́ni tó jáde fún mi Ìbàdàn tó bá sọ̀rọ̀ sí mi èmi náà jáde tán o bọ̀ mi ò ní rí Olúbàdàn fín láyé àti láyé torí ọmọ ọkọ ni mí mo dẹ̀ mọ ìtàn gbogbo Mọdákẹ́kẹ́ pátá Ọ̀yọ́ Aláàfin náà ti wá DNA Ìbàdàn tó bá check 70% is from Ọ̀yọ́ so àwọn tí ò mọ̀tàn ló máa sọ̀rọ̀ kó ṣerú àwa yìí Ìdómògùn ni mí Akínlájà èpò tí pọmọ yẹ tó torí ọmọ lọ́mọ èpò tí ò lọ́kọ́kọ́ tí ò lókọ́ fẹ́ tí mo mú kínkín mo fi gbaya lọ́wọ́ aláya ire kàbìtì. ẹ gbọ́ àwọn ọ̀rọ̀ kàbìtì tó ń jáde lẹ́nu ààrẹ Amoruf ààrẹ Amoruf ń fọgbọ́n ju ọ̀rọ̀ sí Olúbàdàn ẹ gbọ́ àwọn ọ̀rọ̀ tó ń sọ sí Olúbàdàn ẹ gbọ́ àwọn wọ́n ní nínú fọ́nrán ìkejì tó ṣe after ìtẹ̀wò ẹ gbọ́ nǹkan tó sọ wọ́n ní wọ́n fẹ́ káwọn náà tẹ̀ ti tẹ̀sí nǹkan tó ń pè ní gọ́vnọ̀ pé Ìbàdàn nìkan ló ń jẹ gọ́vnọ̀ wọn ń ṣe nǹkan kan sí ìlú Ọ̀yọ́ wọn ń ṣe anything síbẹ̀ ìlú Ìbàdàn nìkan náà ń ṣe gbogbo nǹkan sí ìyẹn wá jẹ́ problem títí ní Ọ̀yọ́ state o àdúpẹ́ pé wọ́n ti approve ẹ̀ ń sìn Ìbàdàn state fẹ́ wà Ọ̀yọ́ máa dá wà ó ti fẹ́ wáyé ń sìn ìkùnsínú pọ̀ ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní àwọn nǹkan tó ti wà láàárín bàbá Adéyẹmí àti bàbá wa Olúbàdàn bàbá Ládọjà pé òun náà ni wọ́n ti gbé wá ń sìn pó hàn lójú wọn gidigba ẹ̀yin èèyàn ṣe rí nǹkan ṣe rí ohun tó ń lọ kí la ti fẹ́ ṣe léyìí sí àwọn Fúlàní ti wọlé sí wa lára o wọ́n mú àwọn kan ní Ìkàrẹ́ léèní wọ́n mú àwọn kan ní Ìkàrẹ́ wọ́n ṣe sálátòkè Ọya lọ́hùn ilẹ̀ Yorùbá ni wọ́n sá wá o ṣe mọ̀ pé àwọn ò ní gbó tí wọ́n ń sá pamọ́ sí ọ̀dọ̀ wa ni fọ́rẹ́sì wà àwọn Fúlàní ti sọ̀ráǹdì ọ̀dọ̀ wa àwa àwọn ọba wa àwọn bàbá wa wọ́n ń ṣẹ̀rí mọ́ra Ọlọ́run á gbalẹ̀ wa fún wa Ọlọ́run á ṣàánú fún wa o ṣáwọn tó fẹ́ jẹ olórí fún wa náà làwọn eléyìí ẹ̀yin ènìyàn wa ọ̀rọ̀ ń bọ̀ o Ọlọ́run á bá wa paná ẹ̀ èmi ò ní sọ jù báyìí lọ á dára fún gbogbo wa.